ọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ ayáwó ológun ọmọ òrùn ìrànyìn àgbẹ̀ gúnmọ̀gún kẹ́ àjífẹ́yìn lábọ̀ Àyìndé tó yan gẹ́gẹ́rí bí ẹni yọkọ ó yan gàmbàrí bí ẹni yẹ̀ni àkàrà Àyìndé mo fọmọ ṣara Àyìndé dàálẹ̀ àtógún pé ogún jọ̀wọ́ òpin dáadáa nírẹ̀ẹ́sà ó nírẹ̀ẹ́sà gbogbo ọmọdé nírẹ̀ẹ́sà ilé ojú èkó ajá kìfọ́ ayé àti ojú èkó tó bá mú orí mi èwo ní ṣe báyìí wọ́n máa wá orí èwo ní ṣe ẹ̀gbọ́n ọmọ èkó fọ́lẹ̀ bá ṣe ẹlẹ́dọ̀ ní èwo ní ṣe orí mi èwo ní ṣe ẹlẹ́dọ̀ ní èwo ní ṣe àárín ilẹ̀ inú bẹ́ẹ̀ sùn orí mi èwo ní ṣe. Gbọ́dọ̀ musician ẹgbẹ́ ò ní ìbàjẹ́ lọ́lá ọlọ́run ọba mi àṣẹ ọlọ́run tó lẹ́rù ọba àwọn ẹni ọlọ́run tó lẹ́rù ọba gbé ọlọ́run tó lẹ́rù lólóṣùká ọlọ́run tó lẹ́rù ọlọ́pàá wa ọlọ́run tó lẹ́rù ọmọ ara lè wọ́n sọ gbọ́dọ̀ mú wo ọmọ ìbùnú Ádámọ̀ ọmọ ara yẹ wọ́n sábà ọ̀gbọ̀nsáyé má ṣe rí tí wọ́n ṣe. Lójúwọ́ àwọn òní bóyá lè kú o lágbára wa ìdúró. Àwọn òní bóyá lè kú o lágbára Olúwa ọba. Wọ́n lọ́lẹ̀ níbi ọlọ́dẹ. Wọ́n lọ́ṣẹ̀ bí ìrọ̀lọ́kọ̀. Wọ́n wọ̀ ní bàtà ní kí n sùn wẹ̀. Ọmọ bàbá a ò ní fòyà dẹ́kun lágbára ànílágbára ìdúró a ò ní fòyà dẹ́kun lágbára Olúwa wa. Ọyẹ́ kọ́kọ́ ilé ayé aráyé àkàbọ̀ ayé. Ayọ̀ ní ẹjọ́ ìwọ́. Ìṣòwò ẹlẹ́gbẹ̀ lẹ́yìn mo fẹ́ kẹ́ ṣàlàyé orúkọ pé láàyè. Sàrújì ẹni sóyìnbó, àṣàrò ìnílé àná ẹ̀ láti túmọ̀ rẹ̀. Sàrújì orúkọ mẹ́rin láyé ń jẹ́, ẹ̀fọ́ mi lórúkọ táyé ń jẹ́. Bàrítìdé àmọ́ níṣe ni ìyẹ́dẹ́ ní ayé àkàmọ́ra ìyẹ́dẹ́ ní. Àfàìmọ̀ níṣe ni ìyẹ́dẹ́ ṣe. Ìyẹ́dẹ́ jù àwọn olówákà. Àkùrọ́mọ́ ni lójú ẹni ẹ̀tàǹtàgbà ayé àkàmọ́ra ẹ̀tàǹtàgbà. Àkùrọ́mọ́ ni tó kó ni lójú ẹ̀rín wọ̀rọ̀kọ́. Èjìdé nígbà tá aráyé tí ń bẹ̀ náà o, ta ló tún kù tán ò lè mú. Ó ṣòrun lọ́lọ́run bá rọ̀, ayé á tún sọ pé òun mú. Àtòjú àtẹrun tó lọ́pọ̀ wọ́pọ̀, tó rí ìpàdé ọ̀pá ò ní kankan mọ́, ayé á tún sọ pé ọyẹ mú. Mo ṣe bẹ́ẹ̀ lẹ́nu púpọ̀, òun ṣàlọ́ ọmọ aráyé. Èjìdé ẹnu tó fi ń padégún, ló fi ń pàdé ògún ara mi, kábíyèsí ọmọ aráyé. Àwọn ẹni oníwákà kò lè dùn mí ara mi, kò lè jẹ́jọ́ lójú fẹ́gbẹ́ mi, ó ti ṣe fẹ́ ní ètò ojú mi lọ rí. Ẹ ti ṣe fọ́mọ Fábíyì mi o, ọmọ Fábíyì mi mọ́ obé. Ẹbí ní Sáàmì ọ̀jọ̀gbọ́n nígbà takọ máa gbọ́, ẹ̀ láwọn kan sọ ti mú. Ẹbí ní Sọ̀bẹ́gọ́rì ọ̀tà ẹ̀, ọmọ Fábíyì kọ̀mándà, bàbá Ṣínà mi Ẹ̀gbá nílé. Ẹ ṣe fún Sọ̀ní ọmọ Adé ní o, òróró ọ̀lẹ́là méjì ìmìsàn ní aládé. Ẹni kú tọ̀nù tó lọ o, tó lọ sí dẹ́tì lọ́nà, ẹ ló ṣe small book làlọ́ níláyé. Sọ̀ní Adé borí ọ̀tá ẹ̀, Oǹdó nílà méjì, Atájì tàbí Mọ́lọ́ Yusufu, Oǹdó nílé ẹ̀ Sọ̀ní aládé. Ẹ ṣe fọ́mọ Mọ́rẹ́nikẹ́, Mọ́rẹ́nikẹ́ jí o, ẹ ṣàkà bàbá wa ìdí ọmọ sánsán. Ẹ ló fi mọ́tò kágùntàn, ẹ ló tún gbọ́mọ ìyàwó ẹ̀ṣẹ́. Àwọn ẹni oníwákà, ẹ ṣàkà túbọ̀ rí ọ̀tá ẹ̀, ọmọ Ọlọ́run òdúró ara wọn kì í rọrọ. Àwọn ìmẹ́nu kúrò nítorí òun nílé ẹ̀ Sànúsí lábẹ́ Olúmọ lẹ́gbà aláké. Àṣà nílùú mi. Bẹ́ẹ̀ni, nígbà takọ máa gbọ́, ariwo ta lóríṣiríṣi o. Òkìkí kan lóríṣiríṣi, ẹlẹ́rìí mi lẹ́yìn erékùn. Nígbà tí ìrẹ́lẹ̀ odò
ẹ ò rí mi lẹ́yìn egungun. Nígbà tí mo dé mọ́ ká tí mo dé mọ́ dì náà tí mo sàgbà mọ́ lẹ́yìn rí mi lẹ́yìn àwọn jẹ́ àmì yẹn Àṣàbí Adémọ́dì náà tún màmá Sídíkà Èjìdé ó yàtọ̀ orí tán bà lọ mẹ́lẹ́mọ́ ẹlẹ́mọ́ wọ́n bà lọ mẹ́ẹ̀dùnmí wọ́n á fi joyè alàrẹ méjì wá àwọn mẹ́tẹ̀ẹ̀ta parapọ̀ wọ́n wá jọ pẹ̀ mọ́ ẹ má lò ó jẹ́ o wọ́n ń pa Akíntọ́lá ọmọ Ògún wọ́n wá ń pa ìṣí ọjà ọmọ àpárá mọ́pa wọ́n ń pa ìṣí gẹ́gẹ́gẹ́ ọmọ ìjẹ́ ìdúlé òṣèlú kẹrẹ ajakun oore ọ̀hún Èjìdé president airlight tó bá ṣe pẹ́tì yẹn lọ́pàá dáríjọ wí àgbèrò ní kú pọ́wọ́ ọwọ́ ti ṣe gidi bá gbé àgbẹ̀ tí náà ń gbé wọn kì í táwọn ewúrẹ́ ayé mọ́ta Adémọ́dì náà lẹ́tí gbà yín láwọn sí kùrùsíwú méje fún ẹ ọmọ ní fowó ṣe ọba aráyé Barrister bàbá bà wọ́n jẹ́ o bàbá bà wọ́n jẹ́ bàbá bà wọ́n jẹ́ o bàbá bà wọ́n jẹ́ kẹ́ni màmá ní èèyàn bàbá bà wọ́n jẹ́ gúnugún mo ní kí màá ní kú léwu òye nílé òní kú bàbá bà wọ́n jẹ́ o bàbá bà wọ́n jẹ́ o bàbá bà wọ́n jẹ́ o bàbá bà wọ́n kẹ́ni màmá ní èèyàn bàbá bà wọ́n jẹ́ ọlọ́run tó lẹ́rù wá báyà gbé láàrin ọlọ́run tó lẹ́rù wá ọlọ́run tó lẹ́rù ló lóṣù ká ọlọ́run tó lẹ́rù wá ọlọ́run gbé ọlọ́run tó lẹ́rù SLS worldwide musician ẹgbẹ́ òní ìbàjẹ́ lọ́lá ọlọ́run ọba mi àṣẹ ọlọ́run tó lẹ́rù wá bá àwọn ẹni ọlọ́run tó lẹ́rù wá bá gbé ọlọ́run tó lẹ́rù ló lóṣù ká ọlọ́run tó lẹ́rù wá ọlọ́run wá ọlọ́run tó lẹ́rù. Ọ̀nínà yóò ọmọ Balógun, Àṣàbí Adémọ́dì mi, Aláṣàbí ọmọ Balógun, Adéyí Kọ́lé Àṣàbí Mọ́dínà tó, bàbá Àṣàbí mi Mọ́dínà, bàbá Àṣàbí mi Mọ́dínà ọmọ Balógun, Àṣàbí ọmọ Báṣọ̀run, Àṣàbí ọmọ Báṣọ̀run, Mọ́dínà yóò ọmọ Báṣọ̀run, ọjọ́ Èjìdé ọmọ Báṣọ̀run, èmi lọmọ Báṣọ̀run àgbàlagbà òye lọ́lá Ọlọ́run mi ò ní bá wọn mọ́rí sọ. Ìyá mi Àṣàbí ẹ̀rẹ́ bá lè kọjẹ́rẹ́ wọn ní bọ́ọ̀bọ̀ kẹ́mi ní kẹ́kẹ́ wọ́n kúkú dẹ́gbẹ́jì ọkọ̀ kíkẹ́ bá ìkẹ́ o mọ́dẹ́gbẹ̀rìndínlógún lọ́mọ yahoo fi ń dọ́gba ọkọ̀ ọmọ òkè kan tó dé nípa ọkọ̀ òpópó Ìbàdàn Mẹ́sì ọgọ̀ nílẹ̀ Olúyọ̀lé o níbi olóògbé ń jà níwò níbi olóògbé ń jà níwò Àṣàbí ọmọ Báṣọ̀run àgbàlagbà òkèlè òkè tún ní mí o ọmọ bú ọsán parí èmi lọ́mọ bọ́ọ̀lù mi níwájú ológun ọmọ kọ́rù ògbọ́dọ̀ gbọ́gbọ́n ọ̀sán àbàdì ògbọ́dọ̀ kọjá èyí tí ọgọ́ rí máa ṣe àjùwé ọ̀nà ìmọ̀lẹ́ wa Àṣàbí Adé àjùwé ọ̀nà ìmọ̀lẹ́ wa òpó ìhọ̀ta nìbàdàn àjùwéjùwé ọ̀nà ọmọ nìbàdàn nílé bàbá àjùwéjùwé ẹ̀lẹ́ ọmọ lé wa. Assalamu alaikum wa rahmatullahi àwọn olùkọ́ ti ní ọ̀yọ́ Aláàjì Mọ́dínà Àṣàbí bàbí tó ti dé ìdùnnú bá bẹ́ẹ̀ ìyàwó bá bẹ́ẹ̀ ìyá àgbà iye fún gbogbo lórí olóyè Islam both home and abroad àti ẹ̀ àti Àṣàbí náà ni. wọ́n sọ̀rọ̀ nípa fújì Barrister ló jẹ́ fújì Bàrí ló ní fújì o Àgbàjẹ lọ́lá ló ní fújì o èmi lọmọ Àyìndé mi sí kírò Bàrí ti délẹ̀ ń bọ́ yẹn o ibikíbi both Èkó ni Nàìjíríà yìí ni àbí throughout the world tó bá ti ń sọ̀rọ̀ fújì Barrister ló ń jẹ́ bẹ́ẹ̀ mo máa ṣe wá dúpẹ́ àfẹ́mí ìmúre mọ́ pé adúpẹ́ ṣe gbogbo àgbáyé gbogbo ẹ̀yin alátìlẹ́yìn o gbogbo ẹ̀yin aláfẹ̀yìntì o
tẹ́dúró ti mí láti gba ti bàrí ti kú aláwùrá aṣọ ilẹ̀ sọ gbogbo àyídé bójú ẹ̀yọ́ àyídé bójú ẹ̀yọ́ bójú ẹ̀yọ́ ọmọ agbájẹ́ bójú ẹ̀yọ́ àyídé òkú ọlọ́mọ máa sùn undisputed Mr. Fuji onítìbí ńlá tó fi bímọ tó pọ̀ sídi iṣẹ́ Fuji kò sórúkọ méjì tá ń pè Fuji àyàfi tó kọjá Fuji gbogbo àwa tá ń kọ Fuji kó sí wa nínú kó má ṣe bàjẹ́ gbogbo àwa tá ń kọ Islamic Fuji kó sí wa nínú kó má ṣe bàjẹ́ ká fìmọ̀ ṣọ̀kan kájọ gbé Fuji sókè torí kò bàjẹ́ lójú yíyan láìdé kó má ṣe bàjẹ́ lẹ́yìn tẹ́fàyé ilẹ̀ lọ Àìní Ògún ọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ ayáwó ológun ọmọ òrùn ìrànyìn àgbẹ̀ gúnmọ̀gún kẹ́ àti fẹ̀yìn lábọ̀ Àyìndé tó yan gẹ́gẹ́rí bí ẹni yọkọ ó yan gàmbàrí bí ẹni yẹ̀nì àkàrà Àyìndé mo fọmọ ṣara Àyìndé dàálẹ̀ àtógún pé ogún jọ̀wọ́ òpin dáadáa nírẹ̀ẹ́sà ó nírẹ̀ẹ́sà gbogbo ọmọdé nírẹ̀ẹ́sà ilé ọmọ sàlàwẹ̀ lẹ́kọ̀ọ́ fẹ́dírà tiwa nírẹ̀ẹ́sà gbogbo ọmọdé nírẹ̀ẹ́sà ilé mo ní bẹ́ẹ̀ ni mo bàjẹ́ lójú ayé yín lẹ́yìn tí ẹ fayé lẹ̀ lọ kò ní bàjẹ́ lẹ́yìn barista náà. aláyà 35 years tí máa ti wọ́n ti wà rèé. bẹ́ẹ̀ni nígbà tó bẹ̀rẹ̀ kí ni máa kó náà yìí tí. Alhamdulillah máa kópa tó pọ̀ nínú ayé mi because nígbà yẹn àwọn ọmọ àwọn kí wọ́n ní Fuji chamber. wọn kì í wọ́n ní chamber. wọn kì í wọ́n ní chamber nítorí pé wọ́n wá sí chamber wọ́n rí mi pé mò ń tẹ̀lé bàbá mi lọ sórí stage mò ń gbé lẹ́yìn bàbá mi òun ló jẹ́ kó ṣe interest sínú èmi àti bàbá àtọmọ àwọn lẹ́yìn láti máa gbé wa nígbà yẹn mo rántí pé mo ṣe first album mi fún Multimoxin. Yes, òun ni mo release. Ìdáwárẹ̀ nítorí ọ̀la, ìdáṣẹ̀ sí rẹ̀ nítorí ọ̀la. Ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù. Kò sẹ́ni tó mọ̀la, kò sẹ́ni tó mọ̀la, àyàfọ́ lọ́hùn. Ẹni ṣeré láyé, yóò gbẹ̀san rẹ̀. Ẹni ṣèkà láyé, yóò gbẹ̀san rẹ̀. Àtòrè àti ìka, ìkan kì í gbé ẹ̀jẹ̀ àwùwárẹ̀ nítorí ọ̀la. First time. nígbà ilé yìí a rí pé lórí ọdún máàkì à ń gbọ́ Barrister débẹ̀ dáadáa lórí Spotify TikTok lórí ẹ̀wà ń bẹ̀. yes àwọn lórí Telegram àwọn eléyìí mà ṣé máa tiẹ̀ ní pamọ́. àwọn nǹkan tí mo rò kó àfẹ́ tí mo náà nìyẹn because nígbà tí man jẹ́ man tó dẹ̀ tún ṣe màmá jẹ́ man tí man ò ní kúrò ní man gbogbo àwọn TikTok gbogbo ẹ̀rọ rẹ̀ bá social media kò sí wọn gbà yẹn wọn ní sí gbogbo wọn ṣe kí ni wọn fi gagbága àwọn òbí náà bá ṣe máa fi gagbága wọn náà fi gagbága yẹn kọ́ ló ń gbàdúrà gbogbo wa lórí level yẹn. lára àwọn máa ń yan wọn gbé ìrẹ̀fẹ́ yìí lórí pé yà lọ ṣe rẹ́kọ̀dù wa ṣé ẹ̀yin náà ti ṣe láǹfààní ẹ̀ mo láǹfààní ẹ̀ mo ṣe àfíṣkò mo ṣiṣẹ́ fáfíṣkò náà nígbà yẹn mo ṣe tọ́ lọ́rùn ọba ṣe dáadéyọ ọba tí ń gbọpẹ́ ṣáàlálà òwúrà tètè wá gbọpẹ́ mi ọlọ́run gbọpẹ́ mi. níṣẹ́ àgbọ̀ pé wọ́n ní kí wọ́n gbé kíkọ́ ní Fuji Slam. èmi náà lè bá sí lọ èmi náà lè Fuji Slam gbogbo ẹnikẹ́ni tó bá mú Fuji Slam wá ìtìdé ni torí pé mo rántí pé I'm the first person nígbà mo rò pé lẹ́yìn bàrí méjì bàrí máa dé gbogbo àwọn yẹn àwọn rò pé kí ló dùn wọn lọ bàrí ti dé so I'm the first Islamic musician tó máa jẹ ọmọ Fuji ọkọ ń kọ fún nígbà yẹn nígbà yẹn wọ́n sọ bàrí ti dé nǹkan ní bàbẹ́ ọkọ ní Islam orin Fuji ló ń kọ ó yẹ sọ fún mi lẹ́nu olórin Islam wo ló wà lẹ́nu àtọkùnrin àtọkùnrin àtọmọdé àtàgbà tí ò kọ Fuji mọ́ orin Islam kò sí ara gbígbà àdúrà ara barista nìyẹn. Alore TV. Alore TV. ẹ̀yin tèmi Alore TV ẹ máa wo Alore TV Alore ni. Nílé ní lókòrè ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye.